ẹ jẹ́ kí n fún wa ní àgbo jẹ̀díjẹ̀dí. Èmi àwọn nǹkan tó bá ti jẹ́ pé nǹkan bí àgbo àbí nǹkan tí èèyàn ó jẹ sínú, mo wà careful àti fi kalẹ̀. Ṣùgbọ́n tí èèyàn bá dijú pé kẹ́ni èèyàn bá sọ́wọ́ yìí gan bá wọn, tí èèyàn bá dijú pé kálá ìgbọràn àbí nǹkan kan ẹ̀hẹ́n, tí èèyàn bá dijú pé kẹ́ni burúkú fi kọjá, kẹ́ni eré ò fi kọjá èèyàn ní mọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àṣejù ti pọ̀ jù. Àyàjà kan wá ṣiṣẹ́ kú bí wọ́n ti fẹ́. Wọ́n jẹ́ ká fà àṣejù kún. Ṣé àgbo jẹ̀díjẹ̀dí dáa ṣùgbọ́n òdiwọ̀n nínú gbogbo nǹkan òṣùwọ̀n ó ṣe pàtàkì. Ìtẹ́sí fi rí wa fín náà nù pé àmọ́ òdiwọ̀n àmọ́ òṣùwọ̀n. Ẹ dákun àwọn nǹkan tó bá fi kalẹ̀ jẹ́ ká follow instruction. Ká sì jẹ́ ká ṣe gbogbo ẹ̀ ní ìwọ̀ntúnwọ̀nsì. Ká mọ ní nǹkan tá bá ṣe ká mọ fòdiwọ̀n sí. Bó la ṣe ń ṣe àgbo jẹ̀díjẹ̀dí? Ẹ jẹ́ ká lọ wá kànáfùrù. Ẹ jẹ́ ká wá láwàlé. Ẹ jẹ́ ká wá akọgọ̀. Ẹ jẹ́ ká wá múrù. Ṣé nínú kíní yìí tó bà mí lẹ́rù jù bẹ́ẹ̀ ni múrù. Múrù tá bá lò ó bẹ̀ wá pẹ̀lú orúkọ Ọlọ́run. Ẹ wo. Ní tá lò gbọdọ̀ jù báyìí lọ. Àbí wọ́n dàbí òtó tí ìbájú eléyìí lọ. Kò gbọdọ̀ jù báyìí lọ. Fún dédé jerrycan 5 litre. Fún dédé jerrycan 5 litre. Bẹ́ẹ̀ ni. Àwọn kànáfùrù làwálé akọgọ̀ ẹ jẹ́ ká gé kéékèèké. Ẹ jẹ́ ká wá gbogbo sínú 5 litre yìí. Ẹ jẹ́ ká wá lọ wá omi ọsàn wẹ́wẹ́. Èmi ò trust omi ọsàn tí ń ti fún kalẹ̀ o. Àwa yìí lọ ọjà lọ ra ọsàn wẹ́wẹ́ fúnra rẹ̀ kó fúnra rẹ̀. Bẹ́ẹ̀ ni. Kò sí tí èèyàn lè fi búra fún mi tí ń dà lóhùn. Àbí bá lè fògún búra lókù. Èyí ò bá lẹ́gbẹ̀ẹ́ kan. Lọ fúnra rẹ̀ lọ gé ọsàn fúnra rẹ̀, ọsàn wẹ́wẹ́ fúnra rẹ̀ rà kó gé kó fúnra rẹ̀. Kódà kóró rẹ̀, kóró ọsàn yẹn má ṣẹ́ kú ń bẹ. Dà sí papọ̀. Wá gbé kalẹ̀. Wá gbọ́ mọ́ àwọn gbé lélẹ̀ lásán. Wọ́n gbé lélẹ̀ lásán. Wá bí àpótí kan, table, studio àbórí table kan ló máa gbé sí. Tó bá yẹ pé kàn gídá pé lélẹ̀ ló fẹ́ gbé sí, gbé sínú ike kan àbí inú ayọ́ àbí inú páànù kan. Kò ní bàjẹ́ bá. Ó lè tẹ́ pákó kékeré kan kalẹ̀. Kó wá gbé lé lórí. Kò ní bàjẹ́ bá. Kò ní kan. Ní àkànjú. Tó bá ti wá rẹ́ mà. Tó bá ti di ọjọ́ kejì. Ká ló bá tètè ṣe bí àpẹẹrẹ ẹ̀sìn. Ó bá ṣe bí ọwọ́ àárọ̀ lénìí. Tó bá fi di ọ̀sán ọ̀la ó ti tó mu. Mo sọ bí ọwọ́ àárọ̀ lẹ́ lọ sí lénìí jẹ́ kó di ìrọ̀lẹ́ ọjọ́ kejì. Ó ti ṣe é mu. Mọ̀ wá mu ju gáàsì kan lọ. Àwọn kíní ọtí èyìnbó, àwọn ọtí gin funfun, kọ́ọ̀pù gíláàsì kékeré tí wọ́n wà lórí ẹ̀ là ń pè ní gáàsì. Ó gbọdọ̀ mu ju bẹ́ẹ̀ lọ. Sì rí pé o ti jẹun àárọ̀ kó tó lò ó. Jẹun sínú kó tó lò ó. Ó ṣe pàtàkì. Ó ló ṣe lo òògùn tó ò ní jẹun. Ó ló ṣe lo òògùn tó ò ní jẹun. Rí pé o jẹun sínú náà kó tó lò ó. Ó fún mi lábọ̀. Iṣẹ́ tó confirm ni. Ògo tó lè tàtẹ̀kálẹ̀ gbọ̀ngbọ̀n. Gbogbo pé o lè apá ẹ̀yìn ò lè. O ṣiṣẹ́ ìgbàrúkọ ń rọ, gbogbo ara ń rọ ríkèríkè ara ọ̀pá ẹ̀yìn. Wá lọ lò ó. Ó fún mi lábọ̀. Nọ́mbà mi ni 070 3156 3186.